ìlú Ìrẹsì Òbí la wà báyìí ní ilé-ìwé Baptist Grammar School. Ibẹ̀ la wà báyìí tí a ti ń pín exercise book fún àwọn ọmọ ilé-ìwé. Yorùbá Nation, no going back, no going back, Yorùbá Nation. Ire o. Oya short carry. Ẹ̀lẹ́ o lẹ́ẹ̀kan sí gbogbo ẹni bá fẹ́ ká bọ́ lóko ẹrú kó nàwọ́ sókè. Ó fẹ́ ká bọ́ lóko ẹrú ẹ̀nàwó èyí. Gbogbo ẹni fẹ́ ká bọ́ lóko ẹrú. This is Baptist School, Baptist Secondary School. This is Baptist Secondary School at Iresi, Osun State. We, the group of Oduduwa Republic Oromiyan Group, in conjunction with Tenny Omologo, we are here to distribute the exercise book for the students here in Iresi. And here we are now, you can see everybody raising up the book. Àdúrà yà gbà o. Nígbà bá ṣe tán àníwẹ́ nìkan kan sí o. Ẹ ṣeun o. Ó yẹ ẹjẹ́ akọni wa lẹ́ẹ̀kan sí o, ṣé wà fúnlẹ̀ wẹ̀ 1 to go.